ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtúnjẹ dá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wẹ̀ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògbọ́n ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó ti lọ dowó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umra Ali Yusuf International Travels and Tours ní kó bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọ́n gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 0803 512 4441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. Latin tó ní infradignitate òun sọ̀rọ̀ àwọn ọmọ mi ò ṣẹgbẹ́ ẹ̀ kí ló mọ̀ ń pa òṣèlú níjọ́ ló dé ẹgbẹ́ yìí báyìí là ń ṣe ń lè wa ìwọ bòmí ni àní àgbà kì í wà lọ́jà tí ó wọ funfun wọ nígbà tá a tó dé ní dárúkọ ẹ tó fi ránṣẹ́ sí wa bá ṣe gbà nìyẹn ọ̀rọ̀ yóò lè wá láti ọ̀dọ̀ ọ̀gá ká máa rò pé àyẹ̀wò èéfín nìwà kò ṣeé bò mọ́lẹ̀ ọmọ tó gba jáde Gbádébọ̀ bàbá ẹ̀ àtèmi àtijọ́ wà ní kíláàsì he was in law I was in engineering year kan náà la graduate is my friend nínú pèpè wá báyìí Gbádébọ̀ náà mọ 39 years old ilé ìlú 45 years old ó jùlọ tí àdìjọ ṣiṣẹ́ pọ̀ because of ibi tó ti wá ẹ̀ tó mú wá. ó dẹ̀ dọ̀bálẹ̀ nínú ọ́fíìsì mi pé thank you sir Gbádébọ̀ 39 ló jẹ́ tó bá máa fi ṣọdún mẹ́jọ àti wàá wà mọ́ mature àti ìgbẹ́ síta mú sùúrù thinking pé level kan náà ni òun àti Gbádébọ̀ toríjọ́ tó ń yọjú síbi tí ó mọ̀ tá a bá a ṣe máa ṣe lọ́dọ̀ wa ó ṣe pé bàbá ṣe not a private àwọn àgbà ní o wọ́n dẹ̀ wá present ara wọn gbogbo àwọn aspirants ta ló ṣe dáadáa jù Gbádébọ̀ mo ti bẹ àwọn èèyàn ikọ́ dá sí mi lára mi ò ní dárúkọ ẹni tó fi ránṣẹ́ sí mi torí kó má dàbí pé ìlú fẹ́ túmọ̀ kéèyàn kí n gbà sára torí mi ni wá bẹ̀ wọ́n bí. òun àti Gbádébọ̀ mọ̀ ṣẹgbẹ́ lóṣèlú. àmì nígbà tí àṣírí máa tú ìjọ tí ó jẹ́ kí n sọ̀rọ̀ mi wọ́n wá bí torí jọ́dán present ara wọn tó ṣe gbogbo nǹkan tó ṣe gbogbo àwọn àgbààgbà tó jókòó bí ìjọ́nà náà mọ̀ pé wá èdè fi kú omi Gbádébọ̀ lẹ́gbẹ̀ẹ́ Jandor wẹ́ kékeré ti fẹ́ kí ló lórúkà kú àìsàn kò tó tọ́jọ́ méjì lẹ́yìn yẹn ni Fáṣọlá former governor Èkó ó dé láti Àbújá mínísítà ọ̀nùmọ̀ òkúlù ló bá lọ sórí tẹlifíṣàn làwọn èèyàn ní kí bàbá kí n sáré wò kí n wo nǹkan tí Fáṣọlá sọ
ó ní kí ní ṣe PDP ó ní kámẹ́rà márùn láti LT làwa fẹ́ fi ṣe gómìnà. What? Kí ni máa yín sọ life bá ṣe gbéwèé ní pé kí ni àkọ́ in the meantime ìjọ tó máa ṣe primaries ẹ tó ti sọ fún wa pé òun ti gba Gbádébọ̀ ìjọ tó máa ṣe primaries ìyàwó mi ló pè mí láti ibi tó ti ń ṣe pé àwọn ti fẹ́ dìbò ṣé bá ṣe sọ yẹn náà ní ká ṣe ṣe o kí Gbádébọ̀ má dìbò bá ní ẹ̀mú sùúrù bá tó pè é Jandor ń gbọ́ bàbá ó ní bẹ́ẹ̀ ṣe sọ ní sáà o bẹ́ẹ̀ ṣe sọ ló ṣe rí o ní ẹgbàgbé Gbádébọ̀ stand down inú òrì ṣẹlẹ̀ mọ́ ìyẹn wá dé ní pé ìwọ ni pé àwọn kan náà dìbò fún ẹ the worst results kí àwọn yẹn ṣe fẹ́ tẹ̀lé ẹ ìgbà tó jẹ́ pé wọ́n ní ilé tá a bá fi tọ́ kọ́kọ́ kí ni òwò irọ́ ti pọ̀ jù ló bá dẹ̀ dé wí sá kí madam dérelé tó kú ló sọ fún òun pé tóun bá ti mú in primary pé kóun lọ mú orin ọmọ nǹkan láti Ìkòròdú kí ló ní kí ni ṣe ìwọ bẹ́ẹ̀ mi sọ yẹn nígbà táwọn tó wá sí get out of my office get the fuck out of my office and never in your life you are an idiot what èmi ló ń tàn jẹ wá ní kí n tẹ̀lé ìkọ́ lọ kàbí nígbà tó yá tó mọ́mọ́ yẹn wá bí láti rí àwọn ẹ̀rọ lédi yẹn nígbà tó yá tí yẹn máa họ ìyẹn lọ́dún dé bí oníṣà òun ò sí pé ọ̀gbẹ́ni yìí ìjọsà òun ò ṣe. ìyẹn dábùtì yẹn ó di sùn ní ìlà. ó sá eré 440 tó bá jẹ́ pé ó lọ sí Olympic ní àwọn gold medal. Then àwọn INEC lẹ́kọ̀ọ́ wá pè mí sórí gbogbo ní ọ̀rọ̀ tó ṣe lóhùn lọ all the way sí dókè pátì sí wọ́n ti mọ orú èèyàn tó jẹ́ so kò ní kó dúró láti ṣe kí ló bá lọ bá wọn yẹn kò sí tútù òpá INEC lẹ́kọ̀ọ́ ló pè mí pé sáà 21 out of our 40 House of Assembly báwọn ò mọ ibi tó ti jáde o báwọn ò supervise primaries wọn ṣe kí ni níbo náà ti wá rí INEC tó wá ṣe òun ló create ilé ayé ilé asọ àwọn èèyàn wò pé àmọ́ ní ẹ̀ẹ́sì ń bẹ̀ wọ́n láwọn forúkọ láwọn ọmọbẹ tí ìtẹ̀tí lórúkọ yìí òun ló ṣàlọ́dàlọ́dà. lórí ọ̀rọ̀ Gbádébọ̀ ǹjẹ́ ó ṣeé ṣe kí gba Gbádébọ̀ padà mọ́ra nínú ẹgbẹ́ òṣèlú PDP? kí ló dé tó nìyẹn ó wá bí ó ti tó oṣù mẹ́rin fún mi tó ti wá bí tó bá fẹ́ padà sí pátì láti gbà yẹn àwọn ọmọ ìjọ mi mọ̀ mi òun náà kọ̀ bá wọn àwọn local government chairman wá ṣe meeting ló bá wọn bó bá ṣe wù ló ṣe máa ṣe kì í ṣe ọmọdé mọ́ náà tí ó bá 40 ibi tó bá wù ló lè lọ tó bá lóun fẹ́ padà ó bá dẹ̀ ní labour ló ń fẹ́ lọ o àbí ṣùgbọ́n ṣàǹfààní wà fún sàn tó bá dé ṣàǹfààní wà fún tó bá dé padà sínú PDP. aláti ṣe fi ti bí yẹn ṣàríkọ́gbọ́n ẹnikẹ́ni tó bá lóun fẹ́ dìbò lẹ́kọ̀ọ́ sí
torí a ti rí gbogbo wà pátúpátú jágbajàgba táwọn kan á kàn déédéé dìde láti ibì kan náà máa gbá pé èkó kínní kan àwọn làwọn mọ gbá àwọn làwọn máa wò kólúkàkú jókòó lè yẹ kólúkàkú lọ dánmú ìyá ẹ̀ mọ̀ ní sí ìwọ tó bá fẹ́ bọ́ta káwọn èèyàn wò ẹ̀ tó bá fẹ́ ẹ̀ láwọn fẹ́ tọ́wọ́n bá fẹ́ ẹ̀ èmi ti apologize o lórí ọ̀rọ̀ Jandor èmi ní fi ẹsẹ̀ gbé o nígbà tó lẹ̀ lọ bó Jandor ni o Jandor ni o ó kù sọ́wọ́ ẹ̀ ó dẹ̀ kù sọ́wọ́ Olódùmarè ni ọba tí kì í tọ̀yàn kò dẹ̀ ń dàyàn ìgbẹ́kẹ̀lé èèyàn kọ́. àbá tó wà padà wá ń kọ́ tó ní bàbá mi má bínú sáà mo tàn yín ọjọ́ sí ni. kí ló fẹ́ kí n ṣe sí mi ò lè pa mo ti gbọ́ náà tó àwọn alọ́tò ní ẹnikẹ́ni tó bá ń bọ̀ sí alọ́tò àwọn èèyàn sì ń kẹ́ àwọn náà máa wá sọ pé nígbà táwa láàta fún wọn ti rò pa ti wò tán nígbà táṣìírí máa tú báyìí tí gbogbo ẹ̀ èmi kọ́ ló tú ìjọ tí Fáṣọlá sọ̀rọ̀ láti lè mo ní mo gbé ọ̀gá ẹ̀dẹ̀ nìyẹn ó lé mi ló bá ṣiṣẹ́ ó ní kí ni ṣe PDP kìíní yẹn lẹ́yìn fẹ́ fi ṣe gọ́vùnọ́ṣìpì ó dàbí ọ̀rọ̀ ìkọ́nà àwọn ọmọ wa tí deputy governor sọ pé wàá gbowó lọ́wọ́ ó dá kó máa tú àṣírí wọn bẹ́ẹ̀ ìyẹn dẹ̀ náà fi ṣe ó lóun ní dídá campaign Àtíkù campaign kìíní kan ló ń lọ ló ń bọ̀ àfijọ́ tí deputy sọ pé tàbí kò sí pé pátì yẹn ó ti join àwọn ó ti gbowó lọ́wọ́ òun torí ilé ayé mo ti bí àṣírí àṣegbé òṣìṣẹ́ ọmọ ló wà á tún dájọ́ kan